ẹ̀yin tèmi nílé lóko àti lẹ́yìn odi ṣàlàáfíà ni mo bá yín. Wàhálà ti wà o, ìjàgbá ti ṣẹlẹ̀. Alhaji Oriyomi ti jáde tán o, wọ́n jáde tèpètèpè ni. Wọ́n ní kò ní yẹ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ àwọn láìdá àti gbogbo ẹnikẹ́ni èyí tí ń sọ̀pọ̀tì ẹni tí wọ́n ń sọ̀pọ̀tì ìyẹn pásítọ̀ Àgbàlá Gabriel eléyìí mọ̀ pọ̀ o. Alhaji Oriyomi gẹ́gẹ́ bí ipò tẹ́ dìmú láwùjọ, èmi ò lérò wípé gbogbo èyí tẹ́ ń sọ yìí ẹ nílò rẹ̀ rárá. Ẹ tún wá ń jẹ́ káwọn èèyàn ó lẹ́nu láti sọ̀rọ̀ sí, ẹ tún wá ń jẹ́ káwọn èèyàn ó mọrú ẹ̀dá tẹ́ ẹ jẹ́ gangan. Eléyìí ti pọ̀ jù látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Àwọn ẹni tí ẹjọ́ ń fa nǹkan tẹ́ ń jọ ń fa yìí gan, mo lérò wípé kò sọ̀rọ̀ láti grant interview kankan fún àwọn èèyàn. Ó ti tẹpá mọ́ṣẹ́ rẹ̀, ó sì ti kọjú mọ́ nǹkan tó wá ṣe ní orí social media. Ṣe la lérò wípé gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ nípa yín tó bá jẹ́ wípé kì í ṣe tòótọ́ náà ni. Ó yẹ kẹ́ ẹ kọtú ikú sí bí ẹni wípé ẹ̀ ti ẹ̀ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ kẹ́ ẹ sì kọjú mọ́ṣẹ́ yín. Nílé ayé yìí béèyàn ṣe rere àwọn èèyàn ò wí, béèyàn sì ṣe búburú àwọn èèyàn ò sọ. Voice note èyí tí àwọn èèyàn gbọ́ tẹ̀ ń sọ, òun ló jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ torí pé ọ̀tọ̀ ni nǹkan tẹ́ ẹ sọ níta, ọ̀tọ̀ ni nǹkan tí a gbọ́ lẹ́yìn, òun ló jẹ́ kí àwọn èèyàn máa wí. Tí wọn ò bá rí wọn ò ní sọ. Aláàjì kò yẹ kẹ́ ẹ wá bá débi tí ẹ bá dé yìí, ṣe ló yẹ kẹ́ ẹ ṣe bí ẹni wípé ẹ ti ẹ̀ gbọ́ nǹkan kan tí àwọn èèyàn ń sọ rárá. Eléyìí ò yẹ kó mépè dání. Nígbà ẹ jáde ní bí nǹkan bí ọjọ́ bíi mélòó kan ẹ bẹ̀rẹ̀ sí ní sunkún bí ọmọdé ní orí social media. Eléyìí náà ẹ tún ti jáde tèpè. Aláàjì àwọn ọ̀rọ̀ yín á sì bẹ̀yìn wípé kẹ́ ẹ gbàgbé lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ẹ já mi lórí ẹ̀, ẹ sì yé jáde kẹ́ ẹ sọ̀rọ̀ lórí rẹ̀ mọ́, ẹ kọjú mọ́ nǹkan tẹ́ ń ṣe. Bẹ́ẹ̀ ni eléyìí ni ìmọ̀ràn èyí tí àwọ̀ gbà yín torí pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́ ń sọ̀rọ̀ lójoojúmọ́ yìí, ó jẹ́ káwọn èèyàn tún máa ro nǹkan míì sí yín gẹ́gẹ́ bí àṣírí. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, kí ni nǹkan tẹ́yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Èpè yìí ti pọ̀ ju, ẹ̀yin náà gbọ́ nǹkan tí Alhaji Oriyomi sọ. Ẹ ní sóríire, ẹ ní sóríire, ẹ ní sóríire, ní dábẹ́yìn àtẹ́tẹ́ ìgbìjà, abẹ́ ìyá wòlé ni. Oriyomi wá kéré nú ayé. Àbó yìí dàrú ni. Wọ́n lọ́wọ́ tó ní gbà lọ́wọ́ yìí mo fi jẹun. Àwọn tí mo gbà lọ́wọ́ yìí mo fi jẹ yẹn. Kí tó gbé kámẹ́rà sí yẹn kan lójú, mo ti ràn yẹn 100 lọ, mo ti ràn wọ́n lọ́wọ́. What do you think you are doing? Báwo wà Nàìjíríà, wọ́n á mì pé wọ́n sọ fún mi wà Nàìjíríà ni. What do you think you are doing? Wọ́n á jọ jẹ́ ìyìn àbí mo jókòó àbí mo já afọ́fù gbé mu àbí mo chase class wá sórí social media. Mo jọ́ mo ti wà lórí ẹ̀ mo ti ṣe mo ti lẹ̀ wọ̀n. Ìgbìjà ibi nìkan ni mo bá lẹ̀ wọ̀n náà. Tẹ́bí nìkan ni mo bá lọ sórí sọ́dọ̀ àwọn DSS. Mo ti ṣe mo ti sá kúrò Nàìjíríà. Mo sá lọ Ghana, mo sá lọ Abidjan, mo sá káàkiri. I neglected my family. I could not reach my children. I could not reach my wife. To hell with you and your stupid and nonsense, senseless support. I don't know if you're a mental now. You should know the person you are supporting. You should know the person. You should know the person you fan. You should know him inside out. What he can do and what he cannot do. If you listen to something, you should calm down and talk to the person. You should know there is something behind what this man says. If you truly know him and you know what he can do. You don't say, I wouldn't demolish. This is what I am known for. This is what I am made for. And it is what I am doing. I'm sorry, competition. We tap at about competition. Omo G and Y. About competition. Omo Sanan. Nonsense. Competition on what? Between who and who? Jealousy. I will come on. Ilé ìbò yẹn mọ̀ lágbára gan. Àwọn kan mọ̀ bẹ́ẹ̀bẹ̀ tí ọpọlọ orí wọn dàbí tí Wọlé Ṣóyínká. Very, very brilliant, very intelligent, very reasonable, very articulate. And we have some people there tí we did better. Tẹ́pẹ́ torí pé wọ́n kàn rí visa ni. Àwọn wà lọ́dọ̀ àwọn Amẹ́ríkà, àwọn wà nìkan, wọ́n sọ̀rọ̀ bí ẹ̀hán náà. You think you can attack anybody anyhow? Ọlọ́run ló rán mi iṣẹ́. Nobody can bring me down. But kò lè settle lè pa mí when it is time yóò pa mí fúnra rẹ̀ ni tó mọ tó rán mi fún you hypocrite. Àwọn tí wọ́n mọ̀ kó bá nìyẹn àwọn tí wọ́n what will keep me going what exactly will keep me going wọ́n lè tó torí ẹni gẹ́kọ̀ọ́ ó lè torí ẹni kú
ìjà ìlú tá àti ìlọ láti lè ṣe yìí láti lọ rescue èèyàn ṣáà ìlú tá àti ìlọ. bá a lọ Èkìtì àwọn ọmọ alájẹ tí wọ́n fẹ́ tí wọ́n láàrin délé. gbogbo ẹlẹ́mi tíráàtì wa àtowó àtòògùn. ìwọ láti ti kú tọmọdé. ọmọ tí a ti kú tọmọdé ìgbọ́dọ̀ kọ́ ọmọ tó ti kú sáré. tí o ti mọ̀ ni. ibo la lọ okay what will keep us going tá a bá wò pé at long run náà ògbó tá a bá ṣe náà nísìnyí ètí ó ṣẹlẹ̀ náà ni what will keep us going what will keep us going that was it interesting. So ti wá ní ẹ̀sìpáyé pàtó ní ìjọ àrẹ jáwọ́ sí